ẹ̀yin ọmọ ẹ má fa àwọn ọmọ yìí lóko kékeré o ẹjọ́ wọn ó kàwé ẹjọ́ mọ̀ mọ́ pé ọmọ tọ́mọ bá ti pọ́ ọmọ ọdún 13 àbí 10 wọ́n ó ti sanwó orí rẹ̀ wọ́n lè ti sanwó orí wọn ẹjẹ́ àwọn ọmọ yìí ó lọ sí àwọn Okonjo Iweala òun ló jẹ World Trade Organization kìnìlẹ ní president obìnrin o Aisha Muhammed ọmọ Gombe ni o Aisha Muhammed òun ni Deputy Secretary General United Nations wọ́n mọ àbúrò ẹ̀ gan Karen Muhammed Fulani ni o Aisha Muhammed ta ló ní kíní lọ́mọ ẹ̀ ọlágò wọ́n yẹ gúúpù Aisha Muhammed kí n fi hàn wọ́n Fulani ni o obìnrin sì ni ó ní gbákejì ní gbogbo àgbáyé Secretary General United Nations ó ní gbákejì Germany the second citizen in the world Fulani Deputy Secretary General United Nations Aisha Muhammed ẹjẹ́ àwọn ọmọ yìí náà dìbẹ́ o ẹ mọ́ fún àwọn ọmọ yìí lọ́kàn kékeré mọ́ ẹ jẹ́ kí ẹ kàwé kọ́ yanjú kí ló fẹ́ dì. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.